Sunday Igboho ṣàjáde sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí. Wọ́n sọ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé kó ń fún àwọn lágbára àtàṣẹ káwọn bọ́ sínú igbó káwọn lọ dojúkọ àwọn afẹ̀míṣòfò, àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni. Wọ́n ní àkókò ti tó báyìí táwọn fi yanjú gbogbo wọn pátápátá, àwọn àtàwọn tíìmù àwọn. Wọ́n láwọn ti gbáradì, bẹ́ẹ̀ sì ni àwọn ti múra tán, àmọ́ wọ́n ń dúró de approval láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀, Federal Government of Nigeria. Ẹ̀yin èèyàn, mo ti gbóhùn tẹ́ mọ̀ ń jẹ dé o. Bẹ́ẹ̀ sì ni àwọn Boko Haram terrorist wọ́n petú lónìí o nípínlẹ̀ Kwara láàárọ̀ òní. Ẹ wá wo bó ń ṣe bẹ̀rẹ̀ sí ní pàréèdì gbogbo àwọn tí wọ́n ti kidnap tí ń bẹ ní àkàtà wọn. Wọ́n kó gbogbo wọn jáde síta lónìí. Àwọn lẹ́ ń wò yẹn, ẹ wo àwọn ọmọdé, ẹ wo àwọn màmá àgbàlagbà tẹ́ ń wò yẹn. Gbogbo wọn pátápátá ń bẹ ní àkàtà àwọn báńdíìtì nínú igbó nípínlẹ̀ Kwara. Àwọn báńdíìtì yìí wọ́n sì lórí láyà, wọ́n tún jáde síta, wọ́n fídíò gbogbo àwọn abducted victim tí ń bẹ lákàtà wọn. Wọ́n fídíò gbogbo wọn pátá àtàwọn ọmọdé o. Kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọdé yẹn wọn ò wọ pátá sí dì í. Ẹ wá wo àwọn ọmọ kéékèèké ebi ti fẹ́ lu ti ayé wọn pa nínú igbó lọ́dọ̀ àwọn bandits níbi tí wọ́n wà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sókè. Kí lohun táwọn bandits yẹn sọ nípa àwọn tí wọ́n fi ń ṣe pàréèdì lónìí? Gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wáyé. Mo ti gbóhùn tẹ́ mọ̀ jẹ dé. Àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbálá ayé, níbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa àbí láti máa wò wá bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀ ń. Ọdẹ ọdún bí lágbára Ọlọ́run ọba Èdùmàrè, ọdẹ gbogbo wa yóò máa dùn ní. Mo fẹ́ kẹ́ máa bá ń comment sísàlẹ̀ fọ́nrán yìí, kẹ́ máa bá mi like ẹ̀, kẹ́ sì máa bá mi pín káàkiri. Kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dá yín lágara. Ẹ já kan sínú agbami ètò, ká sáré fẹnu ba gbogbo ẹ̀ tètè kó tó di pé gbogbo ọjọ́ lọ. Ẹ wò ó, àwọn ìwé ìròyìn The Punch, wọ́n lọ interview Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho Ṣà ní àná òde yìí, nílé wọn tí ń bẹ ní ìlú Ìbàdàn bíi ní Sókà. Wọ́n jọ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀, wọ́n béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́wọ́ wọn lọ́lọ́kan òjọ̀kan, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá tí wọ́n ń dà láàmú. Wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè lọ́wọ́ Olóyè Májàsọ́lá Sunday Igboho Ṣà pé lélẹ́yìí tí wọ́n ti lift ban tí ó wà lórí orúkọ wọn kúrò, tí wọ́n ti lift gbogbo wanted àbí nǹkan tí wọ́n gbé sórí orúkọ wọn láti bí ọdún bíi 4 sí 5 sẹ́yìn báyìí, pé kí ni next move fún wọn báyìí. Sunday Igboho Ṣà ń sọ̀rọ̀ o, wọ́n jábọ́, bẹ́ẹ̀ náà ni wọ́n ré bọ̀rọ̀ nínú eléyìí tí mo mú wá fún yín. Olóyè Májàsọ́lá Sunday Igboho Ṣà wọ́n ń jẹ́ kó yé gbogbo àwọn èèyàn wípé ìrànlọ́wọ́ àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn ìjọba àpapọ̀ làwọn nílò lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí pé kí ni wọ́n láwọn ti gbáradì, àwọn ti múra tán, àwọn ti ṣe tán. Kò wá kí ń ṣe àwọn nìkan, wọ́n ní àwọn àti gbogbo àwọn boys àwọn àti gbogbo àwọn supporters àwọn pátápátá làwọn ti ṣe tán láti gbóríwọ gbogbo àwọn inú igbó, gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú tí ń bẹ nílẹ̀ Yorùbá láti rí i pé wọ́n lé gbogbo àwọn bandit tó wà ń bẹ̀ jáde tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ní o, wọn ò ṣeré rárá. Wọ́n ní gbogbo àwọn bandit tó ti wà nílẹ̀ Yorùbá pátápátá àwọn ti gbáradì láti kan wọnú igbó báyìí láti rí i dájú pé wọ́n lé gbogbo wọn jáde. Kò wá kí ń ṣàwọn nìkan, àwọn àtàwọn ẹmẹ̀wà wọn wọ́n ti ṣe tán láti ṣiṣẹ́ yìí. Kí wá ní dí wọn lọ́wọ́ o? Wọ́n láwọn nílò approval láti ọ̀dọ̀ Federal Government. Wọn ò tún fẹ́ gbé ọ̀rọ̀ yìí sórí kó má jẹ́ pé wọ́n tún fọ̀rọ̀ ọ̀hún, wọ́n tún fi róòpù wọn. Sunday Igboho Ṣà, Olóyè Májàsọ́lá, wọ́n fẹ́ ṣe bí wọ́n ti ń ṣe kó bàa lè rí bó ń ṣe ń rí. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní iná èsìsì kò kí ń jóni lẹ́ẹ̀mejì. Iná èsìsì ò kí ń jóni lẹ́ẹ̀mejì o.
torí pé kí ni kánkánká báyìí léwé iná ń jó ni wàràwàrà lọmọdé máa ń toko èsìsì bọ̀ tí nǹkan tó bá ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kò tún gbúdọ̀ ṣe yẹn mọ́ eléyìí tí wọ́n ti ṣe tó ti ṣẹlẹ̀ sí wọn tẹ́lẹ̀ yẹn wọ́n ti learn a lot of lessons láti ara incident tó ti ṣẹlẹ̀ sí wọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ní ìsín báyìí o tó fẹ́ kàn wọnú igbó láti lé gbogbo àwọn bandit àwọn terrorist àwọn agbénipa tí ń bẹnu igbó pàápàá jùlọ nílẹ̀ Yorùbá láti lé gbogbo wọn jáde báyìí wọ́n nílò approval láti ọ̀dọ̀ ìjọba tíjọba àpapọ̀ tí ò bá fòǹtẹ̀lú tí ò grant wọn l'opportunity láti gbérò àwọn ìgbésẹ̀ báyẹn tó má kàn déédéé lọ ń gbé àwọn ìgbésẹ̀ yẹn without the consent of the government ó léwu o eléyìí gan ló fà á tí Chief Olóyè Májàsọ́lá Sunday Igboho Òòṣà tí wọ́n fi sọ wípé àwọn nílò support federal government àwọn nílò approval wọn àwọn ti ṣiṣẹ́ tán láti flush out gbogbo àwọn bandit tí ń bá ń bẹ ní inú igbó pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tí wọ́n ń bì torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn màmá wa ní wọ́n tẹ́rú tí ń wọnú oko mọ́ ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti lọ dáko nígbà tó yẹ pé wọ́n ṣe ń jínigbé lónìí ni wọ́n ń jínigbé lọ́la pàápàá jùlọ ní àwọn ìpínlẹ̀ Kwara yẹn kọ́lọ́ọ̀bá Èdùmàrè kó máa ṣaláàbò ẹ̀ lórí wa. Sunday Igboho Òòṣà tún sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ nípa Nnamdi Kanu wọ́n láwọn gbóṣùbà káre fún Nnamdi Kanu fún ìgbésẹ̀ tó gbé kòpẹ́kòpẹ́ yìí tí wọ́n terminate sit at home Monday sit at home tí wọ́n practice nílẹ̀ Yíbò lọ́hùn wípé àwọn gbóṣùbà káre fún wọn pé eléyìí tí wọ́n ṣe yìí good step ni fún wọn bẹ́ẹ̀ sì ni good move ni wọ́n nílé tí wọ́n máa jẹ́ kí ọrọ̀ ajé tí ń bẹ ní ilẹ̀ Yíbò lọ́hùn kí gbogbo ẹ̀ kó tún ṣẹnu rẹ̀ sí dáadáa. wọ́n wá ní Nnamdi Kanu nílò láti bá àwọn ìjọba tí ń bẹ lóde yìí ìjọba Bọ́lá Ahmed Tinubu kó fàyè sílẹ̀ fún dialogue kó jọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ kóun náà bá lè kú òun ibi tí ó wà yẹn. wọ́n ní tó ń bá ìjọba tó wà lóde yìí tó bá jọ ní cordial agreement tó jọ ní dialogue papọ̀ ó ṣeé ṣe kí Nnamdi Kanu náà kó ra àánú gbà. bó lẹ ṣe rí sí ẹ̀yin ẹ̀ wá pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kí wọ́n bá mi bò káàkiri tààràtààrà kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì fi àkókò yín ṣòfò ẹ já bọ́ sórí ìròyìn ẹlẹ́ẹ̀kejì. àwọn Boko Haram terrorist wọ́n ṣe pàréèdì kan nípínlẹ̀ Kwara láàárọ̀ òní ni o láàárọ̀ òní tó jẹ́ ọjọ́ 14 oṣù kejì ọdún 2026 ni àwọn Boko Haram terrorist yìí ni wọ́n jáde. ẹ wo tẹ́ bá ń wo adúrú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti kó wọnú igbó lọ gbogbo àwọn tẹ́ ń wò yìí gbogbo pátá ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì àwọn agbọ́nbó ni wọ́n ti rí wọn mú wọ́n bẹ̀rẹ̀ sí mẹ́nu bà lọ́kọ̀ọ̀kan léjèèjì àwọn ẹlòmíràn ní ìfẹ́lódún community ní igbá ní àwo ní gbogbo àwọn tẹ́ ń wò yìí ìpínlẹ̀ Kwara nìkan ni wọ́n ti kidnap gbogbo wọn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ́ ń wò yìí ẹ̀yin èèyàn àkọlù ńlá tí wọ́n ṣe sí wọn kòpẹ́kòpẹ́ yìí ní Wòrò níjọba àbílẹ̀ Kíámá ibẹ̀ gangan ni wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ wọn. àwọn bandit yẹn wá jáde síta ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Kwara ń pa irọ́ pé wrong narrative ni wọ́n ń fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ wípé wọ́n ti jáde tó bẹ̀rẹ̀ sí ní defend ara wọn pé gbogbo àwọn tó ń kidnap wọn ò ju bíi 20 sí 30 lọ wọ́n ní irọ́ paraku ni o torí pé kí ni wọ́n láwọn tí ń bẹ lákàtà àwọn tẹ́ ń wò yìí o tí wọ́n parade yìí o 176 ní gbogbo àwọn abducted victim tẹ́ ń wò yìí 176 including children including nursing mother àwọn tí ń tọ́mọ lọ́wọ́ ń bẹ nù wọn ẹ wò àwọn ọmọ kéékèèké ṣáà náà rí wọn báyẹn ẹ wò àwọn ọmọ kéékèèké yẹn wọ́n láwọn ìjọba ìpínlẹ̀ Kwara sì jáde wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fìdí àwọn public ní wrong narrative wọ́n ní irọ́ paraku làwọn ìjọba ìpínlẹ̀ Kwara yìí ni wọ́n ń fún àwọn èèyàn jẹ wọ́n ń fún wọn lámbà ẹ wò ọ̀rọ̀ yìí gbẹnu tán o ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé àkọlù ńlá kan wáyé ní ọjọ́ 3 sí ọjọ́ 4 ní oṣù kejìlá wàánu rẹ̀ lọ́dún 2026 níjọba àbílẹ̀ Kíámá ní Wòrò community area níbi tí wọ́n ti dáná sun àwọn èèyàn kódà bàbá kan bẹ́nu wọn tó ní pé nínú ìdílé tòun nìkan àwọn bíi 12 ni wọ́n fẹ̀mí wọn ṣòfò dànù
látàrí ẹ̀kọ́ tí wọ́n ní àwọn bandits gbé wá pé káwọn gba ẹ̀kọ́ kan ẹ̀kọ́ òdì àwọn sì láwọn ò fẹ́ ẹ̀kọ́ òdì ṣọ́ràn yàn ni wọ́n sì waste life a lot of people wọ́n waste life wọn dànù àwọn ìjọba wa ń try láti defend láti cover up a lot of things báwọn kankan ò ṣẹlẹ̀ wọn kidnap àwọn èèyàn wọn ṣe gbá àwọn tó ń kidnap wọn ju 20 lọ wọn ju 30 lọ àti 30 o àti 20 o àti 176 táwọn bandits sọ pé àwọn kó báyìí èwo ló dànù gbogbo ẹ̀ tó yẹ kí wọ́n kó. Ẹ jẹ́ darapọ̀ ní abala àríwósí kí wọ́n bá mi comment kí wọ́n bá mi like kẹ́sì má bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kí ni faith àwọn tí ń bẹ lákàtà wọn títí di wákàtí ọ̀wọ̀ yìí wọn ò tí ì lọ dóòlà wọn ò tí ì gbà wọ́n kalẹ̀ ẹ wo àwọn ọmọ kéékèèké tẹ́ ń wò yẹn àwọn ọmọ tó yẹ kí wọ́n wà nílé ìwé kó máa lọ school àwọn ọmọ tó yẹ káwọn òbí máa tọ́jú ẹ wo bí tí gbogbo wọn wà nínú igbó kìjikìji oúnjẹ àárọ̀ ò lè bá tọ̀sán ò lè bá talẹ́ kí ni faith àwọn ọmọ yìí báyìí kọ́lọ̀ ọba Elédùmarè kó bá a ṣàánú àwọn ọmọ tẹ́ ń wò yìí àtàwọn òbí wọn o àti ìyá wọn o gbogbo àwọn obìnrin tẹ́ ń wò yìí tó bá pẹ́ jù lọ́dọ̀ àwọn bandit wọ́n padà máa bímọ fáwọn bandit yẹn ni àwọn yẹn kàn bẹ̀rẹ̀ sí ń train àwọn ọmọ kéèké wọ́n kàn bẹ̀rẹ̀ sí ń train wọn lọ ní nígbà tí ìjọba ò bá bìkítà tí wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó yanrantí láti rí dájú pé wọ́n lọ gba àwọn ilé tẹ́ ń wò yìí láti gbà wọ́n padà bó o la ṣe fẹ́ máa bá a lọ ṣé bá ṣe máa bá a lọ rèé lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ̀ ọba nínú àánú ńlá rẹ̀ kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí kó bá a dáwọ́ gbogbo ìgbésùmọ̀mí yìí kó bá wa dá a dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yìn mi ànírè jù báyìí lọ lórílẹ̀ tí a mú wá fún yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn ẹ máa bá a pín kíní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa comment kẹ máa like ẹ̀yin tí ò tí subscribe abẹ́ ò tí follow wa lórí ìkànnì yìí kílẹ̀ tún dúró dè ṣé ò gbádùn wa ni ó yá tẹ bá ń gbádùn ẹ dákun ẹ bá ń tẹ subscribe button ẹ ti ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n pè òun gangan ní ọmọ àtàyìn lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lè gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Kamilu lele yo Mr. Composer o ẹ̀yin olólùfẹ́ mi ire ayọ̀ ti wọ̀lú wá ire wo ni ire online tv Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo tẹ́ bá ti kílíkì gram yóò direct yín ẹ like ẹ share ẹ comment kí ẹ wá mọ views kí views yóò yapa Àdàbà YouTube channel òun ní kẹ́ ẹ máa wo God bless you all.